Mo fẹ́ ṣe fídíò yìí fún clarification lẹ́yìn kí n fẹ́ ṣe fídíò yìí àti torí pé law kan wà nínú Islam bí law adoption tàbí guidance nínú Islam ẹ gbọ́dọ̀ fi orúkọ àti ìran ọmọ dùn ọmọ. Ẹ̀yin èèyàn wa, Ibrahim Chatta ti sọ̀rọ̀ nípa ọmọ tí ojú Ọlọ́run ní pè ní àìpẹ́ yìí. Ó ti sọ̀rọ̀ nípa rẹ̀ o. Ẹ jẹ́ ká gbóhùn tí Ibrahim Chatta sọ nípa ọmọ rẹ̀ tí ó jáde láyé. So ká ní Muslim adopt ọmọ sìn àbí yóò jẹ́ counselor àbí guardian ọmọ, Muslim gbọ́dọ̀ retain orúkọ àwọn òbí ọmọ náà. So àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ everybody, àwọn olóṣèlú, àwọn colleagues mi, àwọn ọ̀rẹ́ mi, then àwọn family, àtàwọn fans all over the world. Mo rí gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ gbogbo yín, mo dẹ̀ rí àwọn tó ń pè àtàwọn tí mi tí máa gbé kọ́ọ̀lù wọn kí wọ́n padà. Mo dúpẹ́ o, a ní fi aburú gbà o. But mo fẹ́ ṣe fídíò yìí láti clarify ọmọ tí Ọlọ́run mú sọ́dọ̀ yẹn, Mohammed lórúkọ ẹ̀, kì í ṣe ọmọ bíbí inú mi, ṣùgbọ́n godson mi ni. Tẹ́ bá wá ṣàkíyèsí, àwọn tó bá ṣàkíyèsí, okay, àwọn kan náà tó ń pè mí sìn, àwọn tó bá ṣàkíyèsí bí mo ṣe máa ń relate pẹ̀lú àwọn ọmọ. Mo ní àwọn ọmọ méjì, ọmọ àfiarabí àti àwọn ọmọ àfẹnubí. Àwọn ọmọ àfẹnubí mi dẹ̀ pọ̀ gan-an, ọ̀pọ̀ gan-an ọmọ. Kódà àwọn ọmọ àfẹnubí mi wà tó pé náà àwọn colleagues mi ni wọ́n, tí wọ́n ti wá dàgbà ń sìn, tí mo ti ń address wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Nígbà tí màá mọ̀ wọ́n rí, bàbá náà ń pè mí, ọmọ ni mò ń pè wọ́n. Nígbà táwọn náà ti wá dàgbà ń sìn, ẹ̀mọ́ wọn máa ń tẹ́ stage kan tó wọn máa dàgbà dé tó fi wá jẹ́ pé kì í ṣe ọmọ mọ́, baálé ilé làwọn náà. So wọ́n pọ̀ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n máa ń send àwọn tó bá máa ń send kíní sí mi, email, tẹ́ bá lọ wo orí email address mi, realatcommunications@gmail.com. tí wọ́n bá wo orí mail mi, realatcommunications@gmail.com yẹn, ẹ máa rí pé mo gbé ọmọ ìbejì méjì dání nínú fídíò yẹn. Ṣé rí àwọn ọmọ ìbejì yẹn, wọ́n ti dàgbà ń sìn, wọ́n ti dọmọ gé dáadáa, wọ́n ti wà fully grown. Bàbá tiwọn, èmi ni adopted child bàbá tiwọn. Ara àwọn ọmọ kéékèèké ilé yẹn ni àwọn ọmọ yẹn. Nígbà tí wọ́n wà ní kékeré tọ́ṣẹ̀ bí wọn ni mo kó wọn dání yẹn. Wọ́n dẹ̀ ti dọmọ gẹ́ǹsì, wọ́n ti dàgbà, bọ́ mo ò tí ì change ẹ̀ rí. Ìgbà mi wà tí máa ṣí mail mi máa ṣiṣẹ́ rí pé àwọn ọmọ yìí máa ṣe ló wà lórí mail mi láti ìjọ yìí. Ó wà lórí realatcommunications@gmail.com. àwọn yẹn wà ń bẹ láti ọdún tí mo ti fi wọ́n síbẹ̀. Ṣé wá rí ẹ̀gbọ́n àwọn ọmọ yìí tó jẹ́ àgbàlagbà, Ibrahim lórúkọ ẹ̀, Fọlárànmí Ibrahim Babalọ́lá. Fọlárànmí Ibrahim Babalọ́lá yẹn, òun àti ẹnìkan ìyẹn ti di minister ní church Celestine. Wọ́n máa ń jọ ń jà sí first born ní lọ́wọ́ mi. So ọmọ mi lòun, bàbá àti Ibrahim yẹn, Sẹ́ríkì Babalọ́lá, wọ́n ti di ọba ń sìn, ọba ni wọ́n ní Ìlàjú. So èmi làkọ́bí bàbá tiwọn, Ibrahim làkọ́bí tèmi. Ibrahim náà lẹ́gbọ̀n tí Ọlọ́run ti gbà padà sọ́dọ̀, kọ́lọ́mbà àforíjì wọn lápapọ̀. So mo ní àwọn ọmọ àfi ẹnubí púpọ̀. Lára àwọn ọmọ àfẹnubí mi, òun wá ní Mohammed wa tí Ọlọ́run pè sọ́dọ̀. Tẹ́ bá ṣàkíyèsí, mo ti máa ń post fídíò before now, tí máa post ọmọ kan fún birthday tí máa ní dear son. Ìmíwà tí máa rí táwọn blogger máa gbé gan tó máa sọ pé ọmọ mi lélẹ́yìn náà. Mo fẹ́ kọ́ clarify, ọmọ mẹ́ta ni Olúwa fún mi, Abdulmalik, Ahmed àti Awal. Ọmọ pọ̀ lára mi, so mo fẹ́ bí sí tọ́lọ́mbà fún mi sí. Ṣùgbọ́n ṣe rí àwọn ọmọ àfẹnubí àti ọmọ àfarabí mi, ọmọ mi ni gbogbo wọn. Òun ni àdírẹ́sì yẹn ṣe máa ń wá bẹ́ẹ̀. Mo kàn ní láti ṣe clarification yìí nítorí, ṣùgbọ́n ó dùn mí náà ni bí nǹkan ṣe, bó ṣe bákan náà ni nǹkan ṣe máa ń dùn mí. Gbogbo àwọn tí èmi kọ́ mo fara bí wọn yìí, bẹ́ẹ̀ náà ni mo ṣe rí wọn bí ọmọ. Ṣé rí ọmọ àfarabí mi àti ọmọ àfẹnubí mi, wọn yàtọ̀ síra wọn. láti wá tẹ̀síwájú, kò sí abiyamọ kankan tó deserve
kó sin ọmọ tó bí. Olúwa ò ní jẹ́ ká gbá ọmọ yín sìn o. Àwọn tí Olúwa dánwò lọ́wọ́ yìí, Olúwa rọ̀ wọ́n lójú. Ìyá àti bàbá Mohammed Akin Mohammed Oyekan lórúkọ ọmọ yẹn.